يأتني أجل حتى عرفت كمال الدين ذا الأدب حتى عرفت كمال الدين ذا الأدب. الحمد لله لم يأتني أجلي حتى عرفت كمال الدين ذا الأدب حتى عرفت كمال الدين ذا الأدب. bàbá wa bọ̀rọ̀ fún bẹ́ẹ̀ yàrá bí ọmọ ọmọ lọ lè kéwìrì sí kọ́ ya ju ká rẹ̀ dára kó o bọ̀rọ̀ wọn fọmọ sí mi. èmi Buhari Musa àtàwọn ọmọ tọ́lọ̀ ń bèbè tó bá tiẹ̀ kú pé ọmọ akéwàlà ajé àgbà ni mí ó tó mi gbogbo tí mi láyé yìí lọ. Alhamdulillahi. bàbá ti wọ ọ̀pá àfáà tiẹ̀. Alhamdulillahi. bàbá wọ ọ̀lẹ́yìn rí àfáà tiẹ̀ tó kú ọlọ́run. Alhamdulillahi. bàbá wọ ọlágán nìkan àfáà tiẹ̀ tó kú ọ lára rẹ̀ lọ́dà bọ̀. Alhamdulillahi. àbáwọ̀ náà àwa dúpẹ́. Lam ya'tini ajali. bàbá wa Suleiman kẹ́bí ìyá lula àfáà ní kò dúpẹ́ fún ọlọ́run oníkèsí lam ya'tini ajali olówó yìí ìdí lam ya'tini ajali hatta araftu كمال ذا الأدب حتى عرفت كمال الدين ذا الأدب. àfáà yẹn dúpẹ́ ni gbogbo àwọn tá a bá bàbá lágége láyé tá a bá wọn tá a yọ báyìí inú wa sì dùn. alhamdulillah. àwọn kan bá wọn aró yìí wọn fún wọn. حتى عرفت كمال الدين ذا الأدب. àwọn aláwọ̀ ọ̀rọ̀ yìí sọ bẹ́ẹ̀ bàbá wa Sheikh Adam àmọ́ àbúrò ní Allahu ta'ala àná bàbá onímọ̀ ni kò sí tí bàbá yẹn ò tọrọ bọ̀ tí ò tọ́ sí nípa dé. حتى عرفت كمال الدين ذا الأدب. àwọn akẹ́kọ̀ọ́ nínú ayé lónìí ọlọ́run pé wá ní kò sí tọ́ka wá pẹ̀lú ẹ̀ẹ́dẹ́ ládàá bí àkọ́mọ́ bú àfáàfá. ìkìlọ̀ bàbá mi ẹ mọ́ bú àfáàfá kódà tó bá bú ní ẹja tẹ́ àmọ́jọ́ wọn wí wọ́n ti bàbá ti sọ wọ́n ní bàbá ti ń bú yín ẹja tẹ́ èmi kẹ́yìn sọ bàbá yìí èmi tó àwọn eléyìí wò lè gbọ́dọ̀ àmẹ́mi ìgbọ̀gbọ́. إن الكمال. bẹ́ẹ̀ bá kú mi tó bá jẹ́ déédéé wéètì ni ìta fẹ́ pẹ̀lú ẹ̀ àmọ́ ọmọ kan ní sáṣẹ ẹ̀rín àbọ̀bẹ̀tẹ̀ ká búlọ̀kù kò lẹ́sẹ̀ pé dáadáa adájọ́ ọlẹ́wọ̀n náà ń bè bú tí ò tó mi láì nílé mo rí nítorí wọn sọ fún àwọn ọmọ ẹ má dáhùn yóò fi yín gbókè kọ́dà tó kù yàtá ìjà ẹ má dáhùn àmọ́ nígbà tó wà sí àgbáyé wa fẹ́ kú nínú àsọ́ọ́lẹ̀ àfa mi fún mi nǹkan bí ọ̀sẹ̀ kan fẹ́ kú ni wọ́n á wà lọ́dọ̀ wọ́n ní wọlé tàwárí àbá wọ́n á wọ bí ẹ̀rọ wọ́n ní palẹ̀ kún lè wọ́n á palẹ̀ òpin ẹ̀ tó bá kú ọ lẹ́yìn èmi àbúrò ayé mi ní ojú ọkọ̀ kò fún mi. àwọn adájọ́ báyìí kò gbé bàbá yìí ká fún mi. òpin ẹ̀ tó bá kú ọ lẹ́yìn kọ́dà tó bá kú ọ lẹ́yìn àjẹ́ ààrẹ bàbá yìí fún mi yàtọ̀ ìpìlẹ̀ ayé mi ní ojú. إن الكمال بأرضنا أعجوبة. bẹ́ẹ̀ bá fọlá babalágége bẹ́ẹ̀ lọ́hùn àdúrà ó sì gbà torí pé gbogbo òṣèlú ayé babalágége wọn ò fi ṣe nǹkan tọ́lọ́mù. أجلت أنسى قبلة للمعارف المورخ. ọba wa tó fi bẹ́ẹ̀ lọ́hùn tó ọba ọlọ́run wọlé ọba lágbàjì wọlé tábìlì mọ́mìnì ọlọ́run ọmọ ní wà. àwọn dáàbẹ̀wò ọlọ́run ti bẹ̀rẹ̀ lára àwọn ọmọ nìyàtọ̀ sára bẹ̀rù ọlọ́run nìyí. tani wọ́n gbòòrò lọ́wọ́ ní wáyé níbi tí ó bẹ̀rẹ̀ lórí wá 10 million tó wáyé nítorí tí ó rí. ọba àpàyàn tó fi rí kí ìtàwá tá a jókòó yìí. قبلة للمعارف المورخ في الإسلام حين المشاكل. àjẹsùmọ̀ bí àwọn tá à ń dákọ̀ wọ̀nyí àwọn olùkòrò tí rówó iṣẹ́ kí ni wọ́n fi
wọ́n béèrè àwọn tó ní òbéèrè wọn àwọn tàná tí wọ́n wá pẹ̀lú dáadáa Alhaji Suleiman abarijálùlá àwọn tàná tí wọ́n hùwà dáadáa pẹ̀lú ké tí wọ́n ké àwọn tàná tí wọ́n ṣe sí dáadáa pẹ̀lú ké tí wọ́n ké ilé àwọn kan sì mú sókòtò ilé wọ́n wọ̀ débi ogókè sókè láì níbi ìtàn wọ́n ké kòtò wọn wọ́n wọ̀ náà ẹ̀ wọ́n bẹ́yẹn sí gbé iná lẹ́yìn tó ké fábílì wọn ti dá iná. رضا شيخنا قاموس في العلم آدم الألوري. Dèdèrè kan sì sọ̀rọ̀ lórí gidi wọ́n sì bí aláyè gidi aláyè gbàgbọ́ la ilaha illallah èyí tí ọ̀wá jẹ́ òkú mi máa wá ní kíní pa ó ní láti wọ́n tún lérò nípa àní bàbá àwọn tó wọ̀ náà ti yá àwọn. رضا شيخنا قاموس في العلم آدم الألوري ذو التأليف مرد البواتي إمام خطيب المسجد المتفنن مدير لمركز العدود المفاضل مدير لمركز العدود المفاضل. ọbẹ̀ ṣe wà sí láyé nínú olùbẹ́ káyé ọgbọ̀n tó ń mú ọbẹ̀ kí orí kan ló ń bẹ̀ ọ̀wọ̀ mú wá sí àgbáyé àfáàní àfikún ọwọ́ bẹ̀ bọ́ọ̀ bá wọ bẹ̀ bọ́ọ̀ bá fi kún kóòsì yọ kó bẹ́ẹ̀ kó wá sí àgbáyé ọ̀pọ̀ wá ha wọn náà dọ̀hún dé okó sẹ́sà tó bí tiwa báyìí ń kàn ní bọ́lá bẹ́ẹ̀ tó gbé ní láti dẹ́nà náà àwọn sáà sí sẹ́sà sọ́ọ́ lọ ní ìrìn هي فرحمه وزد فيضا عمه bàbá wa lájẹ́ àgbà بأعلى فراديسي وكل فضائله بأعلى فراديسي وكل فضائله. bàbá wa kò tó fún ẹ̀yin ọmọ àwọn wàlíyìí ọlọ́run lọ. Afa dáadáa ọmọ àlùbáríkà gbogbo tí wíìlì bó ti nínú bó ti nínú èmi kí n ti gbàgbé nígbà tó dáko jọ́gbọ́n ṣe ń tà mọ́ wá yóò kéré jọ náà jọ yẹn kí náà abadé tó ń wò mí lọ́dọ̀ nígbà tó wá rí báwọn èèyàn jí mi ó ní kí wọ́n kó ọ̀fẹ́ rí ẹ̀ka tó wájú abadé tó wá wò mí báyìí nítorí wọ́n á fi parí àṣẹ fún jọ náà wọ́n ní bàbá rí mi bẹ́ẹ̀ dé ní gbogbo ẹ̀ ń ṣe ìgbìlẹ̀ yóò kàlẹ́ àmọ́ tó tọ́ ní sáré wọn ń tàwa yìí. Bàbá ó sì tètè tó kó wà láyé wọ́n wò báyìí wọ́n ní kó ti rí mi bàbá ẹ wo ewu ìgbà tó tẹ̀lé yìí nìkan wọlé ìjọ kan bẹ àkàwọn sáré wọn nìyẹn ó ti hù bẹ́ẹ̀ ó ti hù bẹ́ẹ̀. وبالعلم الفرد المربي كمالنا. àní ẹ ṣe rere ẹ ti máa ṣe rere ààrẹ nìkan wí fún wa láyé àdébùwà Muhammad tọ́lá fi hàn sáyé. قد كان فيك يا محمد أسوة. ẹ má bàtàrà yín jẹ́ ẹ má dàtàrà yín rú èmi ní pín rere èmi ní pín dáadáa ààrẹ nìkan wí fún yín àdébùwà Muhammad tọ́lá fi hàn sáyé. قد كان فيك يا محمد أسوة. ẹni tí ń bá ń sọ fún bẹ́ẹ̀ bá lágbára àti rẹ̀ lẹ́kún ẹ̀rẹ̀ lẹ́kún káàrí ẹ̀yìn àtọ́lọ́mọ ọba kò ní dámọ́ra ààrẹ nìkan wí fún wa àdébùwà Muhammad nìkan lọ lábì ránṣẹ́ yìí. قد كان فيك يا محمد أسوة. bó ti wẹ̀ kéwú tó bẹ́ẹ̀ bá ké bẹ̀rù ọlọ́mọ ẹ̀ lè rọ́nà lọ kọ́dà kẹ́ ẹ máa ti ṣẹlẹ̀ kù sẹ́wọ̀n bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ẹ̀ lè rí ní gbẹgbà ààrẹ nìkan wí fún wa àdébùwà Muhammad nìkan láàrin tó wí wẹ́. قد كان فيك يا محمد أسوة. àwọn àfáà kan a máa tó láyé wájú ọlọ́run ni ìjọ yẹn máa bá a. ẹ lọ wo gbogbo wá sí àdé Muhammad صلى الله عليه وسلم. rìjálùlá ẹ lọ wo gbogbo wá sí àdé Muhammad ẹ lè wé ikú bẹ́ẹ̀. anábìá àtàkì yẹn èyí tí wọ́n kọ́ lé kalẹ̀ tó gbé ọ̀dọ́dọ́ madam ìyá ìná ẹ gbọ́dọ̀ gba gómìnà gbà yìí ẹ bẹ́ẹ̀ ṣe ní kúkú ni ẹ wá ń ta gómìnà anábìá sọ bẹ́ẹ̀. قد كان
حسنية وبعثت للإسلام. ọmọ tó fi múra kankan kaba yìí torí pé ìjálù láyé ọ̀rẹ́ ni yí. هي أنجبت نورا لأنك نور كل صلاه. ilé la wà àwọn àdàbíyà la ṣe kàn. ọ̀rọ̀ kékeré kan ní àdìkàsílẹ̀ Abbas mẹ́nu wèrè ní sèyàn tẹ́yẹ̀ fi sọ báwọn ọmọ ìyá kan náà gbogbo wa ọmọ ìyá kan náà ọgbọ́n rẹ̀ mọ̀lẹ́ka sí gbogbo ẹ̀mú ni lásìkò ìmára wa kọ́dà á bàrà wa jẹ á sì máa tura wá sí fún bá tẹ́ bá ti ní ẹ̀yin mímu òun ló sì wọlé ẹ̀yin alif. Àdàbí tètè wọ́n mọ̀rí kàzí sọ̀rọ̀ nígbà tí ní ẹ̀yin mímu ẹ̀yin mọ̀rí kàzí òun náà wà ní àgbà ẹ̀yin alif. Àdàbí yàtọ̀. ẹ̀yin dọ́lọ̀ dá gbogbo ẹ̀rú gbogbo ẹ̀yin fẹ́ bẹ̀rẹ̀ láàrin wa tẹ̀ ń ta wá rú ẹ̀ǹdí amárikàzí ẹ̀ǹdí àdàbí yàrá ìdítọ̀ wọn òwú ẹ̀lọ́dún ìdílé yóò wú ẹ̀nítọ̀ wú yìí ọlọ́run ní fún yín mẹ́sẹ̀jì pé kò ní ẹ̀yìn. Àdàbí tètè wọ́n mọ̀rí kàzí sọ̀rọ̀ ní. níwọ̀n ni ẹ̀kọ́ kan náà jọ ti wá alàdà bí àdá mọ̀rìkàsí fáàtì àkànnà lájọ pé ó lè gbé gbàgbọ́ mí. لا تتفرقوا أصلكم إخوانا. ẹ lè yára yín fáàtì àkànnà lájọ pé alifilami mo ní wọn náà wù alifilami èmi náà wù akíso ó lè dùn àwọn lọ ọlọ́run ní pè ohun tí ẹ lè dùn èmi lè mọ́ mi. àmàlí abúlé ìdáná àwọn bàbá tó ti lọ tó fi bẹ̀rù ọlọ́run kí wọ́n ní. sìrántà ìlànà alihamudà alẹ́ lórí màkìlúbì alẹ́ ìwé kọ́lá-láyìnà àmì. wọ́n sì gbọ́ láyé ẹ̀yin wọn ò sì bàjẹ́. Àdàbí àbáwá yàtọ̀. kò ní. àlẹ́ kò sí bẹ̀rù ọlọ́run lára wa mọ́ni ẹni bí wọ́n á kóra láti wọ́n sàtẹ́jọ. subhanallahi wal akahab bàbá kúdà mú ẹni ọkọ̀ kúdà mú. لا تتفرقوا أصلكم إخوانا. ẹ̀yin tẹ́ bá gba ayé lórí tẹ́ wá ń kú kálukú tẹ́ ń kú àwọn àfa àtàná tẹ́ ń kú àwọn ọmọ tó wọ́n ti ṣe gbogbo tàná nì ẹ mú bí alẹ́ fi ṣe báyìí tó kú yẹn wá ẹ mú àdìsí náà wá ẹ mú àyà kùránù tí wọ́n lò tó náà lẹ́bi ìjọba olùkọ́ ní kúrò àbáwọn ẹlẹ́bọ̀ ẹ sọ ká gbọ́ kí ló wá lè tó báyìí àwọn ìyá kírísítẹ́nì àdúgbò wa wọ́n pè wá pé ká wá fún àwọn ẹlẹ́ni tó dùn wọn mo ní ìwọ lọ wọ́n sì tún wọn tán wọ́n ké bàbàbàbà wọ́n gbé sẹ́yìn rẹ̀ sí wọ́n ní ẹ bá fọ́ sí ìrètí ẹni tí wọ́n wà pé kékeré mọ́jẹ. قد كان فيك يا محمد أسوة. gbogbo ẹ̀sìn wa múlé gbogbo ẹ̀sìn wa lé kankan ọkọlẹ náà oní mùsùlùmí nìkan lọ fẹ́ gbà nílé anábì sì ṣèjọba lórí ẹlẹ́bọ anábì ṣèjọba lórí mùsùlùmí anábì ṣèjọba lórí àwọn kristẹni àwọn tó wù ẹ́ sí islam jọ náà ìwà ní Muhammad ni wọ́n rí. قد كان فيك يا محمد أسوة حسنية وبعثت للإسلام. ìyá máa gbọ́dọ̀ ọlọ́run gbogbo tí wọ́n bá ń ṣe níṣẹ́ àwọn tó bí ọmọdé láyé gbogbo tí wọ́n bá ń ṣe níṣẹ́ àwọn tó bí dèrò sí 1972 ni mo ti kì í wọ́n bọ̀lẹ̀. èyí tí wọ́n bá ń ṣe níṣẹ́ kọ́ ya máa fa tẹ̀síbá oníwọlọ́run gẹ́gẹ́ bí wọ́n kàn ọlọ́pàá dúpẹ́ sí ìṣojú wọn òṣojú ẹnì kankan ní wọn ní ìgbogbo dáadáa ti wọn. kó làwọn máa tuntun tó tẹ́lẹ̀ mí náà ọmọ sàdúrà ní kọ́lọ́ gbàgbọ́ jẹ́mi bàbá mi ó kú ìwọ ni bí àbúrò bàbá rẹ̀ ẹ̀ wọ́lọ́wọ́lọ́ pé ẹ̀ tètè kú mi. قد كان فيك يا محمد أسوة. àbúrò wọn ni ya ọmọ ìyá ọmọ bàbá ìyá ọba àbúrò bá bẹ́ẹ̀ ní sí ni. Aláàjì Abdulwahi Aláàjì Abdulwahi ẹ fọkànbalẹ̀ ọlọ́run ní ìyá yìí. gbogbo ẹni
ní ìyá láyé tó ní bàbá láyé pẹ́ bá tọ́jú wọn ṣàlùbáàkù lọ́dọ̀ Ọlọ́run. Àwa tá a ní wọn mọ́ ojoojúmọ́ là ń sunkún. Wọn ò bá wa gbọ́ ọmọ wa. Ọmọdé àwọn nípa lọ́dọ̀ àwọn alájà nílé. Ẹni bá wa gbé ju àwọn náà la gbé tán. Ẹ̀yin tẹ́ wá ní wọn tẹ́ bá tọ́jú wọn ṣe àgbákò wọn jọ lọ́jọ́ kìyàmá. Ẹ dáná. Ẹ lè rí àlùjáde Ọlọ́run àbí kẹ́ tọ́jú ìyá yín àti bàbá yín. Ìwà béèrè gbọ̀ngàn tó jà fà àti èmi ti jà fà sáárà ní jẹ́ náà lára àwọn tó kú wa báyìí. Ọ̀tọ́jú wọn ọ̀kẹ́ wọn ọ̀gẹ̀ wọn. Wọ́n ti kú lọ láyé ọ̀ràn tí wọn. À ń gbé ọlọ́jà wọlé jẹ́ náà. Ọjọ́ máa ń lọ ọmọ kàkàkà. Tó o bá ti tọ́jú wọn. Ẹni tí ẹni ti kú tí wọ́n á gbé alihamudulilayi èmi ti síra ní ìlú bàbá mọ́ ẹ̀rí àmọ́ kò sí tọ́kàn mi. Ìgbà wo gan lọ́wọ́ létí iná báyìí? Ìjọ ọ̀nà ti wọn. Ìjọ ń ṣàdúrà fún wa. Torí wọn ò lóye jẹ́ kí wọ́n jẹ máa bẹ̀yẹ̀ wọn ní kankan mọ́. Látọ́ wá bá wọn àfáà tí wọ́n ṣàánú wa. Àwọn náà làwọn oṣù lára wọn. Gbogbo tí àwọn tí wọ́n kọ́ tí wọ́n ṣe wàhálà ẹlẹ́bí wa tó ọlọ́ kékeré wù sí táàmì dé. À ń yọ bẹ́ẹ̀rù. Èmi àkọlù sílé àlìbáni. Orí bá ní ó dé bíà. Ẹ̀gbọ́n bá bẹ̀ ìwọ làwọn ṣe tí wọ́n kọ́ kalẹ̀ tá a dé bá. Èwo wọ́n ṣe kalẹ̀ tá a dé bá. Gbogbo wọn lè yákàyákà yìí. Tó wá ní tó wù sí táàmì láyé. Kálukú wa ń wí tó wù. Ṣùrẹ́mù ẹnu àwọn tí ń kírun ní bẹ́ẹ̀ bí láti kí ni mọ́tà. Ṣùrẹ́mù tí ẹ rí ikọ́ fa ìwíkúwì lọ́dọ̀ wa ní òun ni pé wọn ò mọ ọmọ kí lọ fẹ́ sọ. Níbi ìyàwó láti yọ sí sọ̀rọ̀ ìyàwó. Báwo lọ sọ́kà mímọ́? Níbi ọmọ wọn bí ọ sí sọ̀rọ̀ ọmọ. Báwo lọ rí ìjọba? Ṣùrẹ́mù òun ló sì kejì ṣùdẹ́sì tí wọ́n jọ ń jẹ́ àgbà ìmọ̀ ọ̀hún mọ́ta. Ṣùrẹ́mù bẹ̀ láyé kò kú. Wọ́n dá alátẹ̀yìn ìwọ́ sọ̀rọ̀ sọ́gbà ìjọba dákẹ́ ọ̀bọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ wọ́n sì ń sanwó ojú ẹ̀. Ṣùrẹ́mù bẹ̀ mọ́ta. Àgbà ìmọ̀ ìbá wọn jọ sọ kálímọ̀ kama. Yóò fi wọlé ọlọ́run ọjọ́ sọ̀rọ̀. Ṣùrẹ́mù bẹ̀ mọ́ta. Ó sì mọ Kùránù pété kọ́dà wọn náà gbọdọ̀ pílì ẹ̀ mọ́ ní gbogbo mọ́ta. Ẹ ní tọ̀. Ìsìn bẹ̀ láyé àbáyà yìí. Ọ̀sẹ̀ tí ó mú wa sí. Ọ̀sẹ̀ tí ó mú wa. Wàlá ìdúgbò náà wà bá mú ẹnìkan lórí bó ti ṣe wá. على الذي بولي الله ذل وتدي كذاك تاج الأدب وهو مصدرنا. أليس ما نبغى رجال الله؟ ألا وسين كمان أجاب أقوى. شو بابا لقي جسمي إمانو بني. بابا لقي جسمي إمانو بني. إنتوا بابا لقي جسمي إمانو àwọn ojú tó ń gbé ojú mọ́lẹ̀ ọlọ́run bàbá lágége ní oṣù tó wọ́n tó ọmọ nígbà nígbà. كذاك
وشيخ كمال الدين ذي الملد. bàbá wa lájẹ́ àgbò pinnu sí yẹn ẹ wà á pè wọ́n kalẹ̀ ẹ bá níjà bàbá lẹ́lẹ́gbẹ̀ẹ́ sílẹ̀. والشيخ زين لدين الله جامعنا. ẹ dábọ̀ gbogbo wa yáyà ọ̀rọ̀ bàbá wa lájẹ́ àgbà mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ wí. òkú ẹni kankan rí ànábì òkú ẹni kankan rí. فذاك مرشدنا المهدي أبي المجد عبد الرحيم. ẹ wá wo wá sí àgbáyé àbá mi náà táwọn gbọ́dọ̀ wọn lè ní bí èmi tí ń bá sọ fa wọn àtẹ́tí. عبد الرحيم فإن الله يرحمه. gbogbo ikú mi ọ̀rọ̀ àbá mi ọ̀dá yọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n tún wá wọ́n fún jáde ní ṣíjà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ yìí náà ni báyìí ti jáde máa ní wọn ní gbogbo ìgbà ọ̀dà rẹ̀ kò sí tí mo lè ṣe ẹ̀mí ní ìbalẹ̀ bá déwájú wọn bá ti bílẹ̀ gbogbo wọ́n ní ọ̀rọ̀ lọ́gbà bọ́ọ̀lù ọ̀gbà bọ́ọ̀lù gbogbo ọdún gbàgbọ́ àwọn mẹ́rin kí n tẹ̀lé pẹ̀lú àwọn mẹ́rin wọ́n ní ìwọ̀ ọ̀hún bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ olùkó ti dájú ẹ̀kẹ́ náà ní sí àjọ tẹ̀yẹ̀. عبد الرحيم فإن الله يرحمه. ẹni ẹ bá ti tí ń bínú bàbá wa làájí àgbà ẹni ẹ bá ti tí ń sọ̀rọ̀ fún sọ̀rọ̀ sí bàbá wa làájí àgbà ẹni ẹ bá ti tí ń pín iná tó wá kì í fi wọ́n àwọn bàbá wa làájí àgbà ẹ dákun ẹ̀yà yóò rẹ̀ máa wòran wá wọn ò ní kúre. ووالديه بجاه مصطفى المعدي. gbogbo wọn láti àwọn ń bára wọn ṣe ní ìjọ tá a fi ìpìlẹ̀ súbúrà lélẹ̀ bàbá wọn máa yí àkọlọ̀ tó wọn wá ní pẹ̀lú mẹ́sídẹ́sì bàbá wa làájí àgbà 5555 níṣòro wọn lọ gbé bàbá wa ní gbogbo fọ́tò níbẹ̀ lọ́wọ́ èmi nìkan ní ya fọ́tò jọ náà kò sì kéré ní ti kọ́ mi kíni foundation ṣe mọ́ ní ti yà wọ́n wọ́n sì gbé búlọ́ọ̀kì wọ́n sì bá bàbá fi wọ́n gbé wọ́n sì wọ́n fọwọ́ bàbá fún ọ̀bẹ wọ́n wá fi bu sìmẹ́ntì gbogbo ẹ̀ fọ́tò ẹ̀gbẹ́ lọ́dọ̀. الله كمله بكل فضائل. nígbà tí bàbá wa máa yé àdé àwọn náà pàdé máa ń ta mọ́tò yẹn ò yẹ wá sí inú ilé gbogbo àwọn dọ́tà wọ́n wá sílẹ̀kùn bàbá wa jẹ́ wọ́n sílẹ̀kùn ẹ wá nígbà tí bàbá ti náwó sílẹ̀kùn èèyàn bí ọgbọ́n ní sílẹ̀kùn ni wọ́n wá sí bàbá wa máa yé wá sọ̀kalẹ̀ bàbá tó kú bàbá wa dákọ̀rọ̀ mú ọlọ́pàá sí dáadáa bàbá wa dákọ̀rọ̀ mú wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n wá fa àwọn ọ̀jẹ̀ gbà lọ́wọ́ ẹ̀rọ má gbà ní èmi rẹ̀ gbogbo ọmọ tí ó bá fẹ́ rè é ẹ̀rọ àgbàlagbà méjì ayé wàá sọ àgbà ní ìlú àwọn méjèèjì bàbá sì sí bàbá wà lábí àgbà bàbá ọmọ yíyà. الله كمله. bàbá ọmọ yíyà ló wá bẹ̀rẹ̀ pé ẹ̀rọ má gbà ní èmi rẹ̀ náà nísìnyí ẹ̀kọ́ pẹ̀lú àwọn afárá gbẹ̀rẹ̀ bàbá tó máa wọ́n bẹ̀rẹ̀ wọn fara wọn lọ àti wá dá tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀wọ̀n kan. àbọ̀dọ̀ ń gbọ́dọ̀. الله كمله. àwọn bàbá ń bára wọn sẹ́ni àwọn àtọ̀ní kí ló dé èéṣe kí ló dé tó kú wá ṣẹlẹ̀ báyìí. àwọn òkú wọn kò dàbí àmì ìbá wọn ṣe nǹkan ń ṣe yìí àwọn eléyìí ó ti ní àwọn àrùkà sí ni àwọn ìbá wọn tó kó ẹ bá a mú mi. الله كمله. àwọn tànà wọn pé. الله كمله. wọn pe ní kéwú wọn pe ní wíwà. الله كمله. ọ̀wá dápẹ́ ọlọ́wọ́ ọba ló pè wọ́n. بكل فضائل. gbogbo ọlá tẹ́ máa dé káàkiri ọlọ́run dá dóde wọn nítorí pé wọ́n súnra wọn mọ́ ọlọ́run náà wá súnra rẹ̀ mọ́ wọn. àwa kò ní ariwo ìlà wa ń sá àrèmọ̀fẹ́ kọ́ọ̀lù létí Bùkọ́lá kọ́ ìlà wa ń sá àrègbèmọ̀fẹ́ kọ́ọ̀lù létí Zulu kọ́ ìlà wa ń lé. والله شرفه بكل الأوالي. èèyàn kéwú débi èèyàn kéwú títí ó tún lè súnà débi pé bàbá àwọn ọ̀wọ́ náà ti yálà yá. ṣé kéwú ò fi á di ọmọ tó kéwú láti wọ́n ṣàtúnṣe fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ ní wọ́n á pé bàbá àwọn ọ̀wọ́ náà àtàwọn làjẹ́. mo náà wà gbọ́dọ̀ bàbá yìí. وهو
بكل ليل مظلم رحم الإله كمالنا بنوال. bàbá alájà àgbà tí wọ́n ń wí ni ọlọ́ba akẹ́ bàbá. آمين. gbogbo wa yìí wọ́n kéwì ebe múrin jàlù lọ ní kéwì àbí wọn alájà àgbà lọ ní kéwì. àfa àgbà wà ní ìlú ọlọ́run lọ́pọ̀ lọ́wọ́ bá bàbá tó bí alájà àgbà. ẹ sì fún mi lọ́mọ yìí. ìnáwó yẹn fún mi nínú rẹ̀ wá. àwọn ní ìyọ̀ ọlọ́run ẹ̀mọ̀ kí ìmọ̀lẹ̀ ọlọ́run náà fi rí náà èyí ṣe ló dùn ju àyùkú àfi wo tani àti tani wájú tani àwọn tani èyí tó àfi wò yìí. رحم الإله كمالنا بنوال. àwọn tó àfi wò kú o okay hello send me your note láàyè ẹwà fún àbújá ló ṣe sáadà send me your note. báyà àwọn òtítọ́ lórí kọ́sẹ́ǹtì ẹ̀ ọmọ náà yìí sọ ogun ẹ̀rẹ́ lọ́tọ̀ òun náà sẹ́ńdì ẹ̀ ọ̀yà jẹ́ kí n rí tiẹ̀ náà ẹwẹ́ ní ẹ̀kọ́ ẹwà kọ́ bí ṣe táàdì òun náà wá bọ́ọ̀lẹ̀ òun òun kò lé wáyà fọ́tò tí ó dẹ̀ ti rí ọmọ tọ̀hún náà wá ń gbé eléyìí ti síbẹ̀ o bẹ́ẹ̀ ti kí wọ́n yá nàmọ́ nù. رحم الإله كمالنا بنوال. رحم الإله كمالنا بنوال. gbogbo ẹni tẹ́ ẹ bá ní kékeré tí débi tí ń pè yín náà kọ́ láàfà. lẹ́yìnsà kúlù nàbí yìí mùsàlù. gbogbo àfa àkọlù jíṣẹ́ àwọn mi jíṣẹ́ kíláàsì. wọ́n ti sọ àwa náà wá sí wá sí ọlọ́run ò sí rán. social media kankan ìbò débi tí ń ṣáìn bọ̀. mo fún sọ́ọ̀tì mi ò sí fún àfa àgbẹ̀ nígbà tí social media ń dé mọ́tò mi ní ọmọ Musa bọ̀. ìbọn gbé ní ti ń bọ̀ social media dé bá Buhari ni social media polówó Buhari tòbí jáde. alhamdulillah. ọba mi ni. ọba yín ló nàró yín. àgbà ní ti jáná ní ti ń lọ àwọn àdúgbò mi wá tọrọ mi wọn ní ẹjẹ mi mo ṣe wá àtọ ọba ṣe wá sí ọkà tó kàpà pàpọ̀ àwọn ajá mẹsì fún yín lọ́jà àfáà mi abiyamọ ọlọ́dà mọ yọ̀dá rẹ̀. ní ti bẹ̀rẹ̀ wá sí àdúgbò mi nígbà bíi aago mẹ́sàn-án fún kẹ́mísẹ̀ kẹ́lógún bá ti lè gbé aago mẹ́wàá fún kẹ́mísẹ̀ kẹ́lógún mo ti bẹ̀rẹ̀ àdúrà kí ni sí ma kí n fi túká wá sí wẹ́lá ni. ẹ̀bà rọ́jò lọ wá sí ẹ̀sìn máa rọ́jò lọ wá sí. ó mọ̀ sí ní ẹ̀dẹ́ ó tún lọ́jà ó tún jáde bí lọ́jà ní lọ́jà náà sí. gbogbo orúkọ yìí dà ń ṣe é bọ̀ ọlọ́mọ yìí gbẹ̀yìn á gbé yìí ọmọ ìyá mi tọ́jú ọmọ tó ní ẹ̀dúró táwọn afá yìí dáadáa. lawla sọ. ọ̀sáfù afá ọ̀sáfù gbogbo kò sí ìnira kan tí mo gbọ́dọ̀ afá mi ọ̀sáfù àwọn náà fún wa ní irú rẹ̀ lẹ́kọ̀ọ́ gbòdì dọ́gbù tó máa wà lọ́ọ́ jáde sí bàálà jẹ́ àgbà ètò ìgbà jáde sí bàálà bàbá náà sí àrùn. لولا الصالحون لفسدت الأرض. bí ẹ bá sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ilé ọba ti táyà pátá ọ̀la àwọn ẹni rẹ̀ àwọn ọba tá à ń sọ̀rọ̀ wọn yìí ni o àwọn làwa ń pa gbogbo tí wọ́n ṣe kalẹ̀ làwa ń bàjẹ́ lónìí alájẹ́ àgbà ń ṣàdúrà alábùrò mi àbúrò mi ajẹ́ Adam tọ́pá sí pé bàbá tí ẹ bá ṣe pé ọlọ́run wà bá kúrú tí tó nílẹ̀ lè dé ẹ̀wù bí ìyẹn ṣe rò yan àfà kejì bàbá ní bí ẹ bá ṣe pé ọlọ́run wà máa kúrú tí tó nílẹ̀ ẹ̀mí ìlà ọ̀nìyà àbábọ̀ kò sẹ́ni tó lè fọwọ́ rọ ádámù sẹ́yìn tí máa bí màlá yìí. àwọn àgbẹ̀ni òní yóò yàrá wa báwọn á bùra wa ní alihamidi mo ní ìmọ̀ lọ́dọ̀ kò ní owó rẹ̀ kò ní ìmọ̀ náà ìmọ̀ owó ìmọ̀ tó oníláyé bí ṣe pèlè ọbẹ̀ abẹ́ ìlérí ibú ìwé tó wọ́n nìyí. àwọn tàbí wọn wá síbẹ̀ bí ẹ bá sọ láwọn ẹni rẹ̀ ilé ọba ti tán. ولولا سلطان. bí ẹ bá sọ láwọn aláṣẹ àwọn ọba. لأكل الناس بعدهم بعدا. àwọn èèyàn bá máa jẹ́ra wa ní a máa sunra wa jẹ nǹkan kejì èlé débẹ̀ náà tí wọ́n máa sùn yàn jẹ nísìnyí.
nígbà yẹn bẹ́ẹ̀ ra nǹkan tó kọ́kọ́ wá wẹ̀yìn báyìí náà nígbà tó lọ́dọ̀ àwọn aláàbò ẹ̀ ní ojú ọ̀tún àfọ̀n yàtọ̀ wọn ní ká sà kálọ̀ náà ló sì wà lára èèyàn bẹ́ẹ̀ bá ní ìhùn egun èèyàn abúlé kọ̀ọ̀kan tó ń àti gbé sí méjì láì ṣe egun tọ́kì lọ́kọ́ sọ́dọ̀ ti lọ ilé ọba ti kúrẹ́. ولولا العلماء torí bẹ́ẹ̀ ọbẹ̀ lówó ọbẹ̀ kí n bá bọ̀ kí ni ọmọ ọ̀rọ̀ ọbẹ̀ kọ́kọ́ bí ó kú òpó ní mẹ́ta síbi títí ṣe wá sí kí wọ́n ti máa gbọ́ wọn ní kó ṣe òní bọ̀dù ọkọ̀ wọn ní tó bọ̀dù ṣé torí yìí ò náà. ànílá tó kọ̀ tán òkúkú a sì lọ ẹ wọ́n wá ń pé aago mọ́kànlá lẹ́tì mi ẹ̀jẹ̀ àgbè fún ilé báyìí tó bá di àṣùbá wọ́n sálámà tó àgbẹ̀ assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah gbogbo jama kálọ̀ tó ń gbìlá ẹ̀ jama gbàlẹ̀ máa ló kọ́. ولولا سلطان kọ̀mpilíìtì òkú àríwá. ولولا سلطان tálójì gbé níjọ náà tálójì gbé àwọn náà ní. ولولا سلطان bí ẹ bá sọ láwọn aláṣẹ ní. لأكل الناس بعضهم بعضا ẹlòmíì jẹ ẹdọ yẹn díẹ̀ ọjẹ saki yẹn díẹ̀ ọjẹ àtẹlẹsẹ̀ yẹn díẹ̀ ọjẹ àtẹlẹwọ́ díẹ̀ ọjẹ ìfú díẹ̀ wọn pe àwọn fẹ́ kọ kọmpilíìtì sí lára ni ó ní kíní kan owó ni wọ́n sì máa gbọ́ lọ́rùn ọjọ́ tí ó yẹ èèyàn kò ní kọ́kọ́ nígbà ọ̀yá ikú wa ń tó ikú ni lọ́ pa òtún wá ní bá ọlọ́run dáadáa. ولولا العلماء ayé tí ò ṣe é dì mú ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́ ń wò gbogbo bí a wà yìí àwọn mi ti kú àwọn tí ò ní lọ́lọ́kùn náà ń gbàgbé lọ. èmi ti kú náà tí ọmọ kọ́lé náà báyìí wọ́n ní wọ́n sì máa dá sàlẹ̀kẹ̀ wa yàrá kan náà lè yóò sùn ó sì kú sàmù ní ìlú sùn yàrá yàrá nígbà mo sùn yàrá alákọ̀ọ́kọ́ nígbà lè pọ́n ọ̀nà pàṣípà àmọ́ ọlọ́mọ tó gbẹ ó tún tíjọ́ kejì báyìí nígbà lè sùn ọmọ ní mọ́tíráàsì ìlú yàrá ẹlẹ́gbẹ̀ẹ́ wàhálà bí mo ṣe mọ jáde sí mo kékeré dúró lẹ́gbẹ̀ẹ́ tó rí ẹ̀kọ́ máa ń sún bí balẹ̀ bí yàrá kan náà mọ́sán tó lé gbogbo ẹ̀ nílò nígbà mo sọ lẹ́ẹ̀kejì náà mo jí láàárọ̀ mo ní àlọ́ káàbí ẹ̀ fún náà sùn kúrò tó kún alẹ́ ọmọ yàrá ẹlẹ́gbẹ̀ẹ́ta ìyàwó obìnrin aláyí àwọn ọmọ ìwé nígbà bẹ́ẹ̀ sá ògùn wa kí n sá kí n sá kẹ́yìn ọmọ ìlú lórí bá kú náà bí kẹ́ ẹ má gẹ́gẹ́lẹ́ kínní. mara àwọn ọmọ sùn wọ́n ẹ̀sọ́ adábẹ́rẹ́ padà sí yàrá ìlú náà ẹ̀ ẹ̀ tẹ́ ma fi bá náà yàrá kaná lè yẹn bí àlẹ́ gbogbo ẹ̀ mọ̀ sùn. ولولا ayé ló fúyẹ́ jù ẹ̀yin tẹ́ ẹ̀ sọ́nù ẹni àjọ ń fúlàbù.